ṣùgbọ́n ṣáájú kí olóyè Sunday Igboho tó wọ inú ilé yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò pọ̀ tán sáà ń gbára kì í ṣe olóyè Sunday Igboho nìkan ló ń dábọ̀ àwọn èèyàn míì náà pọ̀ tí wọ́n jọ ń bọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ajínilẹ́sẹ̀ abatẹnijẹ́ àwọn yẹn tó ti pé bí wọ́n ṣe fa ìrìn àjò yẹn sẹ́yìn òun ni àwọn tó ń pa ẹja tẹ̀lé káwọn náà lè báyé ẹ̀jẹ̀ ẹja ṣe bí ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ àrá ńlá kan sán láti ọ̀run ibi tí àrá ètò lágbára dé èèyàn fẹ́ lè má gbọ́ nǹkan kan mọ́ ẹ̀rù wá bà olóyè Sunday Igboho gan ẹ̀rù bà olóyè Sunday Igboho pé olóyè Sunday Igboho gan rò pé bóyá àrá yẹn máa pa òun ni ṣùgbọ́n olóyè Sunday Igboho dúró àti àwọn kọ̀ọ̀kan àwọn náà dúró ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wọ́n dẹ̀ ṣègbè lẹ́yìn ìgbà yẹn olóyè Sunday Igboho wá kọ́ọ̀sì kòtò ńlá yẹn bọ́ sínú ilé tó fi gba ọ̀pá àṣẹ tọ́tẹ́fẹ́ sọ òun ló mú mi rántí ìṣípayá mi o ṣe rí ìpàdé táwọn lọ́balọ́ba fẹ́ ṣe ẹ jẹ́ kí wọ́n sòótọ́ o ẹ bá gbogbo àwọn lọ́balọ́ba sọ̀rọ̀ kí wọ́n sòtítọ́ kí wọ́n sòdodo torí pé tí wọ́n bá fi èké tí wọ́n bá fi bo ọ̀rọ̀ lórí tí wọ́n bá fi itọ́ funfun sí ẹ̀tọ́ fi tọ́ ẹ̀jẹ̀ sínú tí wọ́n tún tọ́ funfun síta ṣe láti ọjọ́ ìpàdé yìí ẹ̀kọ́ ọ̀rọ̀ yìí sílẹ̀ o láti ọjọ́ tán bá ti ṣèpàdé yìí sí oṣù 6 ẹ gbọ́ pé ọba olókìkí jáde láyé ó ní èrò inú wọn ni pé kí ilé wọn kó wà títí kí ìjókòó wọn kó sì dà kó dé ìran kí wọ́n sọ gbogbo àdúgbò ní orúkọ wọn ó ní orúkọ wọn níbí Ọbásanjọ́ Christian Babangida Avenue Tinubu Katigra kí ó ní èrò inú wọn ni pé kí ilé wọn kó wà títí ṣe ọmọ ìṣẹ́ ráwọn ọba tí wọ́n ń jí gbé wọ́n ti sọ ipò ọlá wọn nù ọba sọpọ̀ ọlá ẹ̀ wọ́n ti sọ ipò ọlá wọn nù nínú ìwé orin Dáfídì Psalm 136:18. Pavilion TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. wòlíì torí àánú gbà tí wọ́n tún jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì yóò yà yín lẹ́nu ẹ̀yà máa bá ètò bọ̀ ẹ mọrú èèyàn tí wọ́n jẹ́ tá a bá ń sọ̀rọ̀ pé kéèyàn wọnú òfurufú kó lọ kó bọ̀ bàbá tẹ̀ ń wò lójú ìwòran yìí àwọn lẹni àkọ́kọ́ irú ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ já lọ tààràtà lórí pé kí lọ́lọ́run sọ gangan nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó wá wọnú orílẹ̀-èdè Yorùbá kí ni àwọn àṣírí tó wà ń bẹ̀ kí nìdí kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú gbogbo ọ̀rọ̀ ṣe ń lọ yìí àti bàbá Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ìjọba Bọ́lá Tinubu ń kọ́ àwọn lọ́balọ́ba àwọn lóyè tó wà nílẹ̀ Nàìjíríà tí wọ́n jẹ́ ti ilẹ̀ Yorùbá Nnamdi Kanu àníṣaláìdé ọ̀dọ̀ tiẹ̀ náà ẹ wo kò sí àkókò mọ́ ẹ jẹ́ ń tara ṣàṣà dọ́dọ̀ wòlíì tó ráàánú gbà bàbá ẹ kú déédéé àsìkò yìí. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá jákèjádò àgbáńlá ayé ẹ kú déédéé àsìkò yìí. àwọn náà ń kí yín pé wọ́n sọ pé yẹ sà gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin olùfẹ́ wa ẹ máa bá wa pín ètò yìí dáadáa bàbá a wò ó pé ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ ògbó òṣè dágbé irin pọ̀ lágbẹ̀dẹ kí la níbo làbá ti bẹ̀rẹ̀ ó yá ẹ̀já bẹ̀rẹ̀ báyìí bàbá láìpẹ́ yìí orílẹ̀-èdè Yorùbá nípasẹ̀ Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè wọ́n máa mú ìwé ẹ̀sùn kan lọ sí ibi tí wọ́n ti ṣègbéyàwó fún amalgamation ìgbèdò ẹni bá mọ di àti gungi èèyàn ibi tá a bá ti gbàgùnkè là á gbà sọ. bẹ́ẹ̀ni. bàbá kí lẹ rò sí Ọlọ́run nǹkan tí Ọlọ́run sọ lórí ọ̀rọ̀ yìí àbọ́lọ́run ti ẹ̀ sọ ọ̀rọ̀ kan àbọ̀ dákẹ́ ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀. mo kí i lẹ́ẹ̀kan sí i. wọ́n jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ó ní Olúwa ti sọ̀rọ̀. ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo sì gbọ́ ní ìgbà méjì. agbára àti ìgbàlà ó jẹ́ ti Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. ṣe rí Ọlọ́run ọ̀gá ògo kò fi orílẹ̀-èdè Yorùbá kò fi sílẹ̀. kò filẹ̀. kò fi sílẹ̀. àwọn ìjìnlẹ̀ kan wà tó lágbára gidi gan tí àwọn àṣepayá kan wà tó lágbára tí mo rí nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá. ẹni sùúrù ẹ rí ìṣípayá nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ọyẹ ìtúlẹ̀. torí pé ṣe rí àkọ́kọ́ náà jẹ́ kí n ti bíbá bẹ̀rẹ̀. olóyè Sunday Igboho tó yóò jẹ́ bíi tá a lè pè ń bí foreman tó jẹ́ forefront tó wà níwájú gbogbo ọ̀rọ̀ yìí gan. nǹkan tí mo rí nínú ìjìnlẹ̀ tẹ̀mí ni pé mo rí olóyè Sunday Igboho tí ọ̀pọ̀lọpọ̀ èrò
ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń tẹ̀lé. Wọ́n ń tẹ̀lé. Ok. Nínú ẹ̀mí èmi náà ń tẹ̀lé lọ. Mo wá ń béèrè pé níbo gan là ń lọ, ìrìn àjò yẹn gùn, ìrìn àjò yẹn gùn gan. Ṣùgbọ́n kí n gé ní kúkúrú, mo wá rí olóyè Sunday Igboho níbi ààfin, ó dàbí àwọn ààfin ọba ayé àtijọ́, bí àwọn ọba alágbára. Ilé yẹn tóbi gan láyè sí a lè pè níbi castle àbí mansion. Ilé ńlá ni. Ṣùgbọ́n ṣe rí níbi ojú ọ̀nà téèyàn ó gbà kó tó bọ́ síbi iwájú ilé yẹn láti wọnú ilé. Kòtò ńlá kan wà láàrin ibẹ̀. Ìyẹn kòtò giriwo. Kòtò giriwo. Láàrin kòtò yẹn, nínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ egun òkú àwọn ènìyàn tó ti kú ló wà níbẹ̀. Ṣùgbọ́n lójijì olóyè Sunday Igboho wá kọjá kòtò yẹn, kọjá sódì kejì níbi tí ilé ńlá yẹn wà. Bàbá ńlá kan wà nínú ilé yẹn. Bí bàbá yẹn ṣe rí pé olóyè Sunday Igboho kọjá síbẹ̀ yẹn, ìbéèrè kò tó kọ́, ó ní báwo ló ṣe kọjá. Pé báwo ló ṣe ní Sunday ṣe fọ kòtò yẹn àbó gbanú ẹ̀. Báwo kò gbanú kòtò, ó fò kọjá ni. Ó fò kọjá. Èmi náà ò dẹ̀ rí bí afárá, mi ò rí. Ṣùgbọ́n kì í ṣe pé ó wọnú kòtò, orí kòtò ló gbà kọjá lọ. Kábíyèsí Ọlọ́run. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn egun òkú, àwọn agbárí, àwọn egun apá, egun ẹsẹ̀ ló kúnnú kòtò yẹn tí wọ́n ti kú. Ejò wà ń bẹ̀rẹ̀ kékeré gbogbo ẹ̀ gan. Ṣùgbọ́n èmi wá ń fẹ̀mí bèrè pé òkè kí ni ìtumọ̀ àwọn egun òkú tó wà nínú kòtò yìí. Bàbá yẹn wá sọ wípé gbogbo àwọn tí wọ́n fẹ́ wá síbí ìbàyí ṣáájú, pé gbogbo wọn ni wọ́n ti kú sínú kòtò yẹn. Kábíyèsí Ọlọ́run. Pé ó ṣòro fún ẹnikẹ́ni láti kọjá sí ibí ìbàyí. Bàbá yẹn ti dàgbà, ó ti dàgbà gan, orí bàbá yẹn mo ṣe orí ẹ̀ tóbi kẹ̀lẹ̀ sí báyìí, ó dàgbà àgbàlagbà gidi ni. Bàbá yẹn wá wọlé lọ pé níwọ̀n àgbà tó ti kọjá, wá lọ gbé ọ̀pá, ó dàbí ọ̀pá, kí wá tún ṣọ̀pá lásán o. Torí pé ní inú ìran tí wọ́n bá gbé ọ̀pá fún yàn, ó ń túmọ̀ sí àṣẹ, authority ni ọ̀pá ló túmọ̀ sí lójú ìran. Ṣùgbọ́n ọ̀pá yìí wá ṣọ̀pá lásán, wá ní adé lórí, tá a lè pè ní ọ̀pá aládé. Ni bàbá yìí wá gbé fún olóyè Sunday Igboho. Ẹ̀rù bà èmi gan, bàbá yẹn ní ó la gbélé olóyè Sunday Igboho. Ṣùgbọ́n ṣáájú kí olóyè Sunday Igboho tó wọ inú ilé yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò pọ̀ tán sáà ń gbára, kì í ṣe olóyè Sunday Igboho nìkan ló ń dábọ̀, àwọn èèyàn míì náà pọ̀ tí wọ́n jọ ń bọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ajínilẹ́sẹ̀, abatẹnijẹ́, àwọn yẹn tó ti pé bí wọ́n ṣe fa ìrìn àjò yẹn sẹ́yìn, òun ni àwọn tó ń pa ẹja tẹ̀lé káwọn náà lè báyé ẹ̀jẹ̀, ẹja ṣe bí ọ̀rẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àrá ńlá kan sán láti ọ̀run. Ibi tí àrá yìí tó lágbára dé, èèyàn fẹ́ lè má gbọ́ nǹkan kan mọ́. Ẹ̀rù wá bà olóyè Sunday Igboho gan, ẹ̀rù bà olóyè Sunday Igboho pé olóyè Sunday Igboho gan rò pé bóyá àrá yẹn máa pa òun ni. Ṣùgbọ́n olóyè Sunday Igboho dúró, àti àwọn kọ̀ọ̀kan àwọn náà dúró. Ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wọ́n dẹ̀ ṣègbé. Lẹ́yìn ìgbà yẹn olóyè Sunday Igboho wá kọ́ọ̀sì kòtò ńlá yẹn bọ́ sínú ilé tó fi gba ọ̀pá àṣẹ. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ìjìnlẹ̀ ni o. Ìjìnlẹ̀ ni bàbá. Ìjìnlẹ̀ tó lágbára ni sà. Bàbá ìjìnlẹ̀ ni. Ó sì yé mi dáadáa. Torí pé ṣé ẹ rí olóyè Sunday Igboho nìkan ló kọ́kọ́ sọ̀rọ̀ Yorùbá nation láyé. Ọ̀pọ̀lọpọ̀ ti sọ. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nínú àwọn tẹ́yìn náà gbọ́njú mọ̀, mélòó ni wọn ló wà láyé lónìí? They don't go. Wọ́n ti kú. Nínú àwọn tẹ́ ẹ sì mọ̀ tí wọ́n wà láyé tí wọ́n ti fìgbà kan sọ̀rọ̀ Yorùbá nation, sọ́pọ̀lọpọ̀ wọn ń sọ ọmọ lónìí. Wọ́n sọ ọmọ yàtọ̀ sí Professor Banji Akintoye lókun. So ìjìnlẹ̀ ni ohun tó túmọ̀ sí ni pé Yorùbá nation ń bọ̀ o. Ṣùgbọ́n wọ́n fi ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá ṣètùtù. Ọbẹ̀ tà ṣe bọ́ta ni. Ohun tó túmọ̀ sí nìyẹn. Ṣé bá àwọn ọ̀tá ni? Àwọn ọ̀tá ni. Kán pẹ́ kó tó kú. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà wọ́n ti ń rò pé nígbà wo ni Yorùbá nation ó wáyé? Nígbà wo ni ó wáyé? Ohun tó gbogbo wa náà ni ìran Yorùbá ó máa bọ́ lóko ẹrú. Ṣé ẹ̀ ń gbọ́ mi sà? Bàbá mo wà pẹ̀lú. Ìran Yorùbá máa bọ́ lóko ẹrú. Ìyẹn ni ìran àkọ́kọ́. Ṣé rí bó ṣe tó ń padà bọ̀ olóyè Sunday bàbá Akintoye. Ohun tí mo rí sí bàbá nípa ti ẹ̀mí leléyìí. A kọ́ nínú ìwé Àìsáyà. Ó ní pé fear not, ó ní má ṣe bẹ̀rù. Ẹ má bẹ̀rù. Nínú ọkàn bàbá ń wò pé ní ìgbà wo
ni torí bí bàbá ṣe fẹ́ ni pé bí kí Yorùbá nation yẹn kó sáré ṣẹlẹ̀ kó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá ti ń dàgbà, bàbá ti dàgbà àbí tí ìsìnkú lójú bàbá. Bẹ́ẹ̀ ni àṣẹ, àmín àmín. Bàbá ọ̀gá bí kékeré ti ṣẹlẹ̀ torí bó ṣe wò wọ́n. Bàbá tá à ń sọ yìí kì í ṣe olùṣe èèyàn, àwọn ọmọ rẹ̀ kì í olùṣe ènìyàn. Ìfẹ́ ọmọ ènìyàn ni. Tó bá jẹ́ pé ti bàbá nìkan tí wọ́n jẹ tọ́jọ́ kó fi dé. Ó wà ńlẹ̀. Ṣé ó wà ńlẹ̀? Bẹ́ẹ̀ ni. Àwọn tí bàbá ti ràn lọ́wọ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé wọ́n máa ṣèrànlọ́wọ́. Bẹ́ẹ̀ ni. Wọ́n tí wọ́n ń pè ní ìfẹ́ òtítọ́. Ó nìyẹn. Ó ní bàbá Akíntóyè, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ fún bàbá Akíntóyè pé ẹ má ṣe bẹ̀rù. Ó ní orin yẹn ló fi wá wáyé pé kò tọ́ káwọn mímọ́ bẹ̀rù kí wọ́n sọ̀rẹ́ tinú. Àtọkọ nínú ìwé Àìsáyà ó ní àwọn tó dúró de Olúwa ó ní wọ́n fi ìyẹ́ gòkè bí idì, ó ní wọ́n sáré kì yóò sì rẹ̀ wọ́n. Mo fi eléyìí sọwọ́ sí bàbá Akíntóyè àti gbogbo ọmọ Yorùbá tí wọ́n ń pè fún orílẹ̀-èdè Yorùbá. Ṣé ẹ rí gbogbo ẹnikẹ́ni tó ń fi omijé béèrè fún ilẹ̀ Yorùbá? Gbogbo ẹ̀dá tó fẹ́ Yorùbá nation dénúdénú, àwọn kan ń gbàdúrà sí Ọlọ́run lójoojúmọ́, omijé ojú wọn sì ń kán sílẹ̀. Ṣé ẹ rí nínú ìwé Revelation, nínú ìwé ìfihàn, Ọlọ́run ò fi omijé ojú tálákà ṣeré o. Bẹ́ẹ̀ ni. Gbogbo omijé ẹ̀dá tó bá bọ́ sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí ìyà tí ìjọba fi ń jẹ wọ́n, Ọlọ́run máa béèrè lórí àwọn ìjọba yẹn o. Ohun tó dájú ni mò ń sọ fún yín o, Ọlọ́run máa béèrè. Ìjìyà ń bọ̀, mo sì ń padà bọ̀ lórí ìyẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣípayá ó pọ̀ gan-an, ó pọ̀. Ṣé ẹ rí nípa ti petition tí wọ́n kọ sí United Kingdom? Ìjìnlẹ̀ pọ̀ ń bẹ̀. Ṣé rí lẹ́tà tí olóyè Sunday Igboho tó sì máa mú lọ ìṣẹ̀yọ̀ kan? Ìṣẹ̀yọ̀ kan. Bẹ́ẹ̀ ni. Nínú Bíbélì nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì fẹ́ bọ́ lóko ẹrú, Árónì àti Mósè kì í ṣe ẹ̀kan ni wọ́n lọ bá Fáráò. Ẹ̀kan kọ́. Wọ́n ní sà ẹ jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ. Bẹ́ẹ̀ ni. A kọ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ní gbogbo àwọn tí wọ́n gba ilẹ̀ Olúwa fún ara wọn ní ìní. Bẹ́ẹ̀ ni. Kí Ọlọ́run ọ̀gá ògo ṣe wọ́n gẹ́gẹ́ bí àjókù koríko. Àṣẹ ni mo sọ o, ní orúkọ Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ni mo sọ eléyìí. Gbogbo ẹ̀dá tó dúró pé orílẹ̀-èdè Yorùbá nation ò ní dé. Gbogbo ẹ̀dá tó ń gbẹ̀yìn bẹbọ jẹ́ pé orílẹ̀-èdè Yorùbá ò ní tẹ Yorùbá lọ́wọ́. Ọlọ́run ọ̀gá ògo á ṣe ẹ̀mí wọn gẹ́gẹ́ bí ajá ti kú. Tòun tòlùgbòrò pẹ̀lẹ́sẹ̀ méjì lọ́rùn. Àkọ́kọ́ nínú ọ̀rọ̀ mo máa ń fẹ́ tí n bá ń sọ̀rọ̀ kí n máa fi ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tì í. Torí pé ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga gbogbo orúkọ rẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Ó ní gẹ́gẹ́ bí ajá ti láìjẹ Lábótì, wọ́n sọ fún Áhábù àti Jésíbẹ́lì aya rẹ̀ pé bẹ́ẹ̀ ni ajá yóò láìjẹ wọn. Bẹ́ẹ̀ ló sì rí. Tó bá jẹ́ pé ohun tí mo sọ lónìí nínú ìwé mímọ́ bẹ́ẹ̀ ló ṣe rí ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì. Gbogbo ẹni tó ń yọ ọmọ Yorùbá lẹ́nu, gbogbo ẹni tó ń kógun ja Yorùbá nílé àti lóko, gbogbo ẹni tí ó ń fi àìfàyàbalẹ̀ dé bá ọmọ Yorùbá, ní orúkọ Jésù Kristi Ọlọ́run ó fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù. Àmín. Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì yóò fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù. Àmín. Ṣé ẹ rí gbà mí tí n bá wá omijé máa ń fẹ́ bọ́ lójú mi torí pé ilẹ̀ Yorùbá ilẹ̀ ọlọ́ràá ni. Nígbà tí Boko Haram bẹ̀rẹ̀ nígbà yẹn lọ́hùn, ayé ìgbà tó tiẹ̀ di pé ó ti ń lajú díẹ̀ láyé ìgbà ìjọba Ọbásanjọ́, àwọn yẹn nírọ́ ni kò lè débí kò lè débí. Bí orin táwọn kẹ́kọ̀ọ́ kẹ́rẹ́kẹ́rẹ́ ó kàn wá òye ó ti débí. Ọkàn wa gbò ọkàn wa kò gbó. Wọ́n ṣe ń gbé olówó, wọ́n ń gbé ọmọdé, bẹ́ẹ̀ ni wọ́n ń gbé àgbàlagbà nílẹ̀ Yorùbá wa yìí náà. Ohun tó tini lójú jolè lọ́pọ̀. Bẹ́ẹ̀ ni. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ní àwa ó ṣe wá kọrin Ọlọ́run nínú Psalm 137. Àwọn ọ̀tá ń béèrè lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí àwọn Fúlàní ṣe ń challenge Yorùbá nílẹ̀ Yorùbá wa yìí, ní Ògùn state, ní Ondo state. Wọ́n á pa àwọn ènìyàn nílẹ̀ Yorùbá wa. Ó dàbí Psalm 137 ni. Kí ló wí? Ó ní ẹ̀bá odò Bábélì. Ṣe mọ̀ pé ilẹ̀ Yorùbá náà wà náà sún létí òkun. Bẹ́ẹ̀ni. Ó ní ẹ̀bá odò Bábélì. Káwọn máa sọ pé létí òkun tá a wà. Ó ní àwọn ọ̀tá wa wọ́n ń béèrè pé ká kọrin ìbílẹ̀ wa fún wa. Wọ́n ní àwa ó ṣe kọrin Olúwa ní ilẹ̀ àjèjì. Kò ṣeé ṣe. Ìyẹn ni pé àwọn wọ́n ń challenge Yorùbá. Kí lórin ìbílẹ̀ ti Yorùbá? Iṣẹ́ wa fún ilẹ̀ wa. Orílẹ̀-èdè bí wa ni. Orílẹ̀-èdè bí wa. Kí àwọn àjòjì máa béèrè pé ká kọrin ìbílẹ̀ wa fún wọn nílé àjèjì kò ṣeé ṣe. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa wípé
ó ní ọ̀pá àwọn ènìyàn búburú ó ní kò ní wà lórí olódodo títí láéláé. Mo gbà ládùúrà ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ọ̀pá àwọn Fúlàní, ọ̀pá àwọn ẹni ibi, ọ̀pá àwọn ẹni òkùnkùn ní orúkọ Jésù Kristi Ọlọ́run jẹ́ kó wà lórí wa títí láéláé. Ọ̀pá àwọn Fúlàní ó ní ọ̀pá àwọn ẹni ibi, Bíbélì ní kò ní wà lórí olódodo títí láéláé. Ká máa jí odidi ọba gbé, ohun tó ti ní lójú ju olè lọ́nbẹ̀, odidi ọba aládé. Bàbá, níbi tẹ́ ẹ dín yẹn lórí ọ̀rọ̀ ọba aládé, àwọn ọba tí wọ́n ń jí gbé yìí kí ló fà á tí wọ́n ń jọba gbé tí wọ́n ń pọba? Àwọn ọba ìlú kan wà bíi Kwara bíi nǹkan láìpẹ́ yìí tí wọ́n pa jagunjagun wọn, tó jẹ́ wípé ẹni tí ń dìfẹ́ǹdì ìlú, tó jẹ́ pé àwọn ọba bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ìròyìn tẹ̀ wá lọ́wọ́ pé àwọn ọba yìí wọn ò lè súnlé mọ́, ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀wọ̀n kò lábúlé wọn, ìgboro Kwara ni wọ́n lọ sùn. Ìlọrin kílẹ̀ rò kó lè fa àbí? Ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé James pé ó ní àwọn áńgẹ́lì tí wọ́n sọ ipò ọlá wọn nù, ó ní wọ́n kó wọn jọ sì sọ wọ́n sínú ọ̀gbun àìnísàlẹ̀. Àwọn áńgẹ́lì tó sọ ipò ọlá wọn nù kì í ṣe ọmọ ìtìrẹ àwọn ọba tí wọ́n ń jí gbé, wọ́n ti sọ ipò ọlá wọn nù. Ọba sọpọ̀ ọlá ẹ̀ nù. Wọ́n ti sọ ipò ọlá wọn nù. Nínú ìwé orin Dáfídì Psalm 136:18, ó ní Ọlọ́run ó ló pa àwọn ọba olókìkí nítorí tí àánú rẹ̀ tó dúró títí láéláé. Ẹ gbọ́ dáadáa. Bàbá, ìyẹn ni ó tiẹ̀ kẹ́ tó sọ nǹkan tẹ́ fẹ́ sọ, òun ló mú mi rántí ìṣípayá mi o. Ṣé ẹ rí ìpàdé táwọn lọ́balọ́ba fẹ́ ṣe? Ẹ jẹ́ kí wọ́n sòótọ́ o. Ẹ bá gbogbo àwọn lọ́balọ́ba sọ̀rọ̀ kí wọ́n sòtítọ́, kí wọ́n sòdodo, torí pé tí wọ́n bá fi èké, tí wọ́n bá fi bo ọ̀rọ̀ lórí, tí wọ́n bá fi itọ́ funfun sí ẹ̀tọ́ fi tọ́ ẹ̀jẹ̀ sínú, tí wọ́n tutọ́ funfun síta. Ṣé láti ọjọ́ ìpàdé yìí ẹ kọ ọ̀rọ̀ yìí sílẹ̀ o. Láti ọjọ́ tó bá ti ṣèpàdé yìí sí oṣù 6, ẹ gbọ́ pé ọba olókìkí jáde láyé. Ọba olókìkí ó máa jáde láyé. Àwọ̀ lọ. Ọba olókìkí ó máa jáde láyé. Ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ tí ó mì gbogbo, tí ó mì ilẹ̀ ayé, tí ó mì orílẹ̀-èdè Nàìjíríà yìí láìpẹ́ àti láì jìnnà. Torí pé inú Ọlọ́run ọ̀gá ògo ò dùn, inú Ọlọ́run ò dùn. Òun ni Psalm 138:18 sọ. Ó ló pa Psalm 136, ó ló pa àwọn ọba olókìkí nítorí tí àánú rẹ̀ dúró. Kí lẹ rò pé Ọlọ́run ṣe pa àwọn ọba olókìkí? Torí àwọn ọmọ tiẹ̀, torí àwọn ènìyàn tiẹ̀ ni. Torí àwọn ènìyàn tiẹ̀. Fáráò nínú Bíbélì nígbà tí wọ́n mú petition lọ́ba Árónì ìgbà yẹn olú represent bàbá Akíntóyè. Mósè ló represent Sunday Igboho. Wọ́n kọ petition lọ, kì í ṣe ẹ̀kan o. Òun ni mo sọ pé kì í ṣe ẹ̀kan ni wọ́n mú petition lọ bá àwọn UK. Kì í ṣe ẹ̀kan. Kì í ṣe ẹ̀kan. Ṣùgbọ́n àṣírí kan wà, mẹ́ta ni. Ṣùgbọ́n ẹyọ kan péré ni màá sọ fún gbogbo ayé lónìí. Torí àwọn míì máa ń sọ pé ẹ bá rí jìnlẹ̀ ẹ má sọ, a máa sọ, ṣùgbọ́n a fi ìyókù pamọ́. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbà pé èèyàn máa ń fún ọmọdé lẹ́wẹ̀ àbí bákan bẹ́ẹ̀ ṣé máa ń sàn pa lówe ṣá. A fi ìyókù. Ṣe rí lẹ́tà míì tí wọ́n mú lọ sí United Kingdom. Ẹ kóòtù ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Lẹ́tà míì tí wọ́n mú lọ sí United Kingdom kí wọ́n lọ wá ìkórìdẹ ẹ̀yẹ òdídẹrẹ́. Ó ní kí wọ́n fi sign sẹ́yìn lẹ́tà yìí, kí wọ́n fi ṣe signature, kí wọ́n mú lọ bá wọn. Ìdàrúdàpọ̀ wàhálà máa bá wọn. Ó máa dé bá wọn. Àṣírí ó ti dé already. Bò tí wàá pọ̀ tó àbí? Ìròyìn tí rí nǹkan kan ò tí ì ṣẹlẹ̀. Àti rí kẹ́kẹ́. Orí pé tí nǹkan bá ṣẹlẹ̀, Yorùbá ó ti lọ. Bíbélì wípé àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀. Ó ní yóò sì fi wọ́n mọ májẹ̀mú. Ṣé rí ìjìnlẹ̀ Ọlọ́run pọ̀? Ó pọ̀ gan-an ni. Nílẹ̀ Yorùbá tá a wà, ìjìnlẹ̀ Ọlọ́run pọ̀. Ẹ jẹ́ kí wọ́n kọ lẹ́tà yẹn bí mo sì sọ. Àwọn nǹkan mẹ́rin mo lè sọ fún yín lẹ́yìn ètò. Ẹ sẹ́ndẹ̀ sólè Sunday Igboho, ẹ sẹ́ndẹ̀ sí bàbá Akíntóyè. Àtàwọn tẹ́ mọ̀ pé lóòótọ́ ènìyàn ni wọ́n. Bí yẹn ṣe jẹ́ lórí yẹn ni ẹ sà. Bàbá, ẹ kú àtótónu látàtàárọ̀ kí n tó lọ síbi ìbéèrè mi. Ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí, ẹ ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tẹ́ ń púrúfù pé tó wòlíì Ọlọ́run ẹni ìpè Ọlọ́run Olódùmarè ní. Àmọ́ ẹni gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a gbọ́ nípa yín tá a ti ṣèwádìí tá a rí bẹ́ẹ̀, a rí pé ẹ jẹ́ ọ̀kan nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì. Pàápàá jùlọ lórílẹ̀-èdè tá a wà yìí lónìí, tí wọ́n bá ń sọ pé àwọn wo ni wọ́n múra àti láti lọ sínú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì, iléeṣẹ́ ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tó jẹ́ individual àti èṣe ìjọba. Báwo lẹ ṣe débẹ̀ ní ṣókí?
báwo lẹ ṣe di jẹ́ pásítọ̀ tẹ́ ṣe torí ẹlòmíì wà tó jẹ́ pé àpẹẹrẹ ní pásítọ̀ Olúwa ni ẹ má ṣiṣẹ́ o ìpè mi ò ṣiṣẹ́ o báwo lẹ̀yin ṣe wá tó jẹ́ pé ẹ máa lọ sínú òkun òfurufú ẹ tún máa lọ kọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ ní bí wọ́n ṣe lọ lú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ìjọba sì mọ̀ yín tó fún yín níwèé àṣẹ kódà wọ́n ní wọ́n tún ti fún yín láwọ́ọ̀dù tá a sì rí lójúkorojú gẹ́gẹ́ bá a ṣe rí lọ́fíìsì. ẹ ṣe rí anything ayé íńtánẹ́ẹ̀tì tá a wà yìí irọ́ ṣòro pa àwọn èèyàn ní where is the video where is the evidence. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo ti láǹfààní àti lọ sásọ̀rọ̀ bí ìgbà bíi méjì ìjọba àpapọ̀ ìjọba Muhammadu ẹgbà ṣéǹjì ìjọba èmi wọn fún mi lówó ẹ jẹ́wọ́ ìjọba tán bá dẹ̀ fún mi lówó kì í ṣe pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá jẹ́ nípa ìmọ̀ sáyẹ́ǹsì béèyàn gbówó fún mi màá gbà ṣùgbọ́n kì í ṣe pé ó yá gbó wá bá wa sọ kínní nípa tẹ̀mí ìyẹn yàtọ̀ o ti sáyẹ́ǹsì ọ̀tọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ Ọlọ́run ìmọ̀ òyì ọ̀tọ̀ ẹ fẹ́ gbà kó lóòmárì. Nǹkan tí mo sọ ni pé ìjọba Muhammadu Buhari àwọn ni wọ́n fún mi ní àwọ́ọ̀dù yìí ní nǹkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn pé lára àwọn scientist orílẹ̀-èdè Nàìjíríà ìwọ náà jẹ́ ọ̀kan. So nípa ìmọ̀ ìjìnlẹ̀ àwọn nǹkan kan wà tí mo ti ṣe nípa ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì lórí BBC lórí àwọn channels television lórí ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe interview wọ́n ti gbé mi jáde káàkiri ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè lágbàáyé ni wọ́n ti pè mí ẹni yìí kìíní kan so ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí àwọn èèyàn wọn béèrè pé báwo gan ni iṣẹ́ ọ̀rọ̀ wòlíì ṣe jẹ́ ọ̀rọ̀ scientist ohun tó fi jọra wọn náà ni pé níbi ìpìlẹ̀ pẹ̀pẹ̀ lóòótọ́ mo ṣe sáyẹ́ǹsì nígbà tí mo wà ní secondary school bọ̀ mi ò padà lọ ka sáyẹ́ǹsì níbi kankan mọ́ ṣùgbọ́n nípa pà ń lọ gbàdúrà káàkiri à ń gbàdúrà káàkiri bá a ṣe ń gorí òkè lọ gbàdúrà ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà wòlíì tá a máa ń tẹ̀lé àjọ ń gbàdúrà kiri ibẹ̀ ni ìwà láàyè Ọlọ́run ló ṣe wọlé wá nígbà tí ìwà láàyè Ọlọ́run wọlé wá rí pé bàbá àdádì nǹkan báyìí lọ́lọ́run fi hàn mí ìjìnlẹ̀ níléyìí o nǹkan báyìí ọjọ́ kan wà atọ́kùn bàbá mo rí ìjìnlẹ̀ ọ̀run bí ọ̀run ṣe rí mo wá sọ fún bàbá yìí pé àwọn nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ àwọn nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ lọ́run ẹnu ẹ fẹ́ má sọ bẹ́ẹ̀ mọ́ àwọn tó rí wẹ́ ò wọ́pọ̀ o mojúbà gbogbo àgbààgbà wòlíì nílẹ̀ yìí bẹ́ẹ̀ni so àwọn àdúrà tá à ń gbà ibẹ̀ ní ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ti wọlé ṣùgbọ́n tó wá jẹ́ ó di tí gbogbo àgbáyé tó di pé àwọn Israẹli pè mí mo lọ sáwọn orílẹ̀-èdè káàkiri ni pé ní 2017 mo kọ nǹkan kan sórí péèjì àwọn NASA nígbà yẹn nígbà tó máa tó gbé 20 kí ni Trump wà ń bẹ̀ ní 2019 àbí nǹkan tí mo kọ tí bá ṣe pé mi ti kọ ṣáájú àwọn èèyàn tán súnmọ́ mi ò ní gbàgbọ́ mo ní nínú òfurufú pé yẹ kí wọ́n ṣe kinní kan tán pè ní stopover mo dẹ̀ describe bó ṣe máa rí nígbà tí Donald Trump máa announce tiẹ̀ àwọn èèyàn lè lọ Google nǹkan tí mo ń sọ yìí o wọ́n pe tiwọn ní gateway which is going to cost around maybe $140 billion. ẹ wá imagine kó jẹ́ pé èmi ni mo propose ẹ̀ ṣe mọ̀ pé mo ti dọlọ́rọ̀ bẹ́ẹ̀ni ṣùgbọ́n bí tá a wà yìí orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ọ̀rọ̀ sáyẹ́ǹsì space tí mo ṣe Nàìjíríà owó ara mi ni mo fi ń ṣe so pẹ̀lú ìfẹ́ tá a ní ó jẹ́ ló fà á mi ìfẹ́ sọ̀rọ̀ pọ̀ jù àfi tẹ́ bá tún béèrè mi ti ọ̀rọ̀ sáyẹ́ǹsì ó ṣe jẹ́ ìmọ̀ àmọ́ pẹ̀lú tẹ́ ẹ bá bá wa bẹ Ọlọ́run tí orílẹ̀-èdè Yorùbá bá dé kò sí nǹkan méjì ju pé kẹ́ ẹ tẹ̀síwájú nínú ìran tọ́lọ́run funfun yín lọ. ṣé ẹ rí tá a bá gba orílẹ̀-èdè Yorùbá nation. bẹ́ẹ̀ni orílẹ̀-èdè Yorùbá òní ó jẹ́ orílẹ̀-èdè àkọ́kọ́ nílẹ̀ Áfíríkà tí ó kọ́kọ́ rán àwọn èèyàn lọ sínú òṣùpá. bẹ́ẹ̀ni àṣẹ. torí pé ṣe rí ìmọ̀ ìjìnlẹ̀ yẹn wà ńlẹ̀ ṣùgbọ́n ìdíwọ́ àti ìdènà ló wà wájú. kábíyèsí. nígbà tí ò bá dẹ̀ sí yẹn mọ́ tó jẹ́ orílẹ̀-èdè àwa ara wa àwọn nǹkan yẹn á ṣe é ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹkinọ́lọ́jì lágbàáyé ló yẹ ká mú wọ táwọn ènìyàn fẹ́ mú wọlé Yorùbá ṣùgbọ́n ẹ bá gbé débì kan ní òfin ò fàyè gbélé kò fàyè gbélé kò fàyè. wọ́n tẹ owó tí wọ́n béèrè lọ́wọ́ ẹ kó tó wọ ọ́fíìsì lásán. ó máa le díẹ̀. ẹ ṣeun ẹ ṣe bàbá wa wòlíì torí àánú gbà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wòlíì torí àánú gbà lẹ́ ń wò lójú ìwòran yìí ni wọ́n kéré lójú tẹ́ ẹ máa wò wọ́n ṣùgbọ́n wọ́n pọ̀ níkùn pẹ̀lú àṣẹ Ọlọ́run. ọjọ́ yìí sì wà ń lọ àmọ́ ẹjẹ́ á tún gbà báyìí ẹ dákun
lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti Yorùbá náà lákó papọ̀ torí pé orílẹ̀-èdè Nàìjíríà la wà báyìí àwọn ọmọ Yorùbá orílẹ̀-èdè tiwa ti dá dúró ṣùgbọ́n a wà lọ́ndà ìṣúrú àwọn. ọ̀ndà Yorùbá la bàbá Nàìjíríà la wà. àwọn àgbààgbà kan wà ní orílẹ̀-èdè yìí bí àwọn ọba ti sọ díẹ̀ nínú àwọn lọ́balọ́ba àwọn bíi àwọn former president bíi Olúṣẹ́gun Ọbásanjọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí làmọ̀ràn tẹ́ ẹ lè fún wọn torí bàbá yìí èmi rí i pé kò ṣe kò kò ṣẹyẹ ńgbà míì ni wọ́n máa ń jẹ́ irú àmọ̀ràn wo lẹ lè fún wọn. ṣe rí ibi tí àwọn bàbá yẹn dàgbà dé nínú ìwé orin Dáfídì Psalm 49 bóyá mo tiẹ̀ lè kà á Psalm 49 verse 11. wọ́n lọ kà á lé àwọn tí ń gbọ́ yín. kí wọ́n lọ kà á ó ní èrò inú wọn ni pé kí ilé wọn kó wà títí kí ìjókòó wọn kó sì kó dé ìran dé ìran kí wọ́n sọ gbogbo àdúgbò ní orúkọ wọn ó ní orúkọ wọn níbí Ọbásanjọ́ Christian Babangida Avenue Tinubu Katigra. Kí ó ní èrò inú wọn ni pé kí ilé wọn kó wà títí ìyẹn ló dá béèrè tẹ béèrè ṣé gbogbo àwọn bàbá Ọbásanjọ́ tí irú àwọn yẹn bá fẹnu sí pé ẹ jẹ́ kí Yorùbá ó lọ lónìí yóò lọ lágbàáyé ó máa lọ ṣùgbọ́n Psalm 49 òun ló ti sọ̀pọ̀ ọ̀rọ̀ lé gbogbo wọn. ọ̀dà ó ti dáhùn ẹ̀ lóòótọ́ bí Tinubu wá ń kọ aṣíwájú tí gbogbo èèyàn gbogbo Yorùbá ní ayé torí ká má jìyà láyé á má jìyà lọ́fà o torí kinní kan o tọ́rọ̀ wá dà báyìí kí ni àbí Ọlọ́run sọ nǹkan bẹ́ẹ̀ tẹ̀ rí kankan sí ọ̀rọ̀. ṣe rí ti ọ̀rọ̀ Tinubu ọ̀rọ̀ pọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. ṣe rí kí gbogbo àwọn tí wọ́n bá mọ ààrẹ orílẹ̀-èdè yìí. Bọ́lá Tinubu. àwọn tí wọ́n bá mọ ààrẹ kí wọ́n bá wọn sọ̀rọ̀. Bọ́lá Tinubu. wípé Bíbélì sọ nínú ìwé orin Dáfídì. kí ló wí. Psalm 22 verse 23 àti Psalm 14. ó ní ẹnikẹ́ni tó bá gan tálákà ó ní ẹlẹ́dàá rẹ̀ ló gàn. ẹni bá gan tálákà. ẹni tó bá gan tálákà ẹlẹ́dàá rẹ̀ òun ló gàn. ó ní má ṣe ní tálákà lára torí pé Ọlọ́run yóò gbèjà wọn. ẹ sọ fún Tinubu kó má ní tálákà lára nítorí ọ̀rọ̀ owó epo. ẹ̀hún náà ta òun náà bú òkun bíìlì kan nígbà kan tó ní let the poor breathe. ẹ ṣe wọn wá breathe. pé ká jẹ́ kí àwọn suffocate poor ni. ó ní Bíbélì ṣe sọ. ọ̀rọ̀ yìí dẹ̀ sọ òkò burúkú lu gbogbo àwọn jẹgúdújẹrá olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. àwọn náà ń pè corrupt politicians. àwọn ọ̀rọ̀ náà Bíbélì wípé ẹ sọ fún olódodo pé yóò dára fún un. ó ní ẹ sọ fún ènìyàn ìkà pé ègbé ni fún un. sẹ́mọ̀ tún mi ègbé kò ní dáa fún. bẹ́ẹ̀ ni ó tún sọ ọ́ tẹ̀lé ó ní ègbé ni fún kì yóò sì dára fún. bẹ́ẹ̀ ni èmi kọ́ ni mo sọ Bíbélì ló sọ pé gbogbo corrupt politician lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀rọ̀ Ọlọ́run sọ pé kò ní dáa fún gbogbo yín. tẹ̀sí tún pọ̀nrán Yorùbá lójú. kí ló dé ẹ ti lówó ẹ ti lórúkọ ẹ ti lókìkí kí alágbára ayé kí wọn ó má wo ọ̀run bí ẹni pé wọn ò ní kú. ẹ sọ fún gbogbo ọba nílẹ̀ Yorùbá ẹni kí wọ́n má ṣe bí Ọlọ́run o torí pé ìjọ tálágbára bá ṣe bí Ọlọ́run ìjọ náà ni wọ́n kàbùkù. bẹ́ẹ̀ni. ẹ sọ fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹni kí wọ́n fi ìbẹ̀rù Ọlọ́run o kí wọ́n fi darí orílẹ̀-èdè Nàìjíríà. ẹ sọ fún ọ̀gá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ẹni kí wọ́n fi òtítọ́ inú kí wọ́n fi ṣàkóso. ẹ sọ fún ọ̀gá àwọn ológun tinú afẹ́fẹ́ torí omi ẹni kí wọ́n fi ìbẹ̀rù Ọlọ́run kí wọ́n fi ṣiṣẹ́. torí pé Bíbélì wípé Olúwa Ọlọ́run ó ní yóò gbèjà tálákà. tọ́lọ́run bá dìde ìjà orin kan wà táwọn kan máa ń kọ bí orin ohùn kálẹ̀ àfi k'Ọlọ́run dìde ìjà o tí Ọlọ́run bá dìde ìjà ta ni yóò dúró. Bíbélì wípé ó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ ní ogun Ọlọ́run. Jésù nígbà kan fẹ́ mú Jésù ó ní tó bá jẹ́ pé òun ò fẹ́ kán mú òun ó lè mi ìbá pé bàbá mi ìbá rán ọ̀pọ̀lọpọ̀ líjíọ́nì àwọn áńgẹ́lì. ní Èlíṣà nínú Bíbélì nígbà tọ́ba kan rán àwọn ọmọ ogun wá wòlíì sọ fọ́mọ ẹ̀ ó ní kí Ọlọ́run kó ṣí lójú ó ní bàbá mi. àwọn ọmọ ogun tó wà pẹ̀lú wájú tàwọn eléyìí lọ. ogun yìí pọ̀ o ogun Ọlọ́run bẹ pẹ̀lú Yorùbá sà. nínú ẹ̀mí Ọlọ́run ti gba Yorùbá fún wa. nínú ẹ̀mí Ọlọ́run ti gba Yorùbá bọ̀ nǹkan kan ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ tí ò tí ì jẹ́ ká rí físíkálì olówó àná ìwé Kọ́ríńtì nínú ìwé 1 Corinthians ó ní ọ̀rọ̀ Ọlọ́run yìí wà torí mo máa ń fẹ́ buttress àwọn point yẹn
no ìwé 1 Corinthians 16:9 ó ní ilẹ̀kùn àṣeyọrí ilẹ̀kùn àìtàsé ó ló ti ṣí sílẹ̀ fún mi ó ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ta ní bẹ lẹ́nu ọ̀nà. Nǹkan tó ṣẹlẹ̀ sí Yorùbá nìyẹn. Ìpọ̀lọpọ̀ tá ń bẹ lẹ́nu ọ̀nà. Ó ní ilẹ̀kùn àṣeyọrí àwọn káwọn èèyàn lọ kà á ilẹ̀kùn àṣeyọrí ilẹ̀kùn àìtàsé ó ti ṣí ilẹ̀kùn Yorùbá nation ti ṣí ó ti ṣí nípa tẹ̀mí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ta ló wà lẹ́nu ọ̀nà. Tí wọ́n dúró digbí. Àwọn ni ò jẹ́ kí Yorùbá ó rọ́nà lọ. Ṣùgbọ́n o mo sọ̀rọ̀ àṣẹ lórúkọ Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì níwájú ẹ̀ tí mo dúró Ọlọ́run tó lànà fún àwọn ọmọ Ísírẹ́lì létí òkun pa yóò lànà fún gbogbo Yorùbá. Àmín àmín àmín. Gbogbo ẹnikẹ́ni tó ń wò mí jákèjádò àgbáńlá ayé ohun tó wá jẹ́ ẹ̀dùn ọkàn yín ohun tó jẹ́ ìṣòro ọkàn yín ní orúkọ Jésù Kristi lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀mí mímọ́ á bá yín mú kúrò. Àmín. Wà láàyè Ọlọ́run máa mú kúrò. Àmín. Ẹni tó ń ṣàìsàn Ọlọ́run á wò wọ́n sàn. Àmín. Ẹni tó ń wojú Ọlọ́run fún ohun rere gbogbo láyé Ọlọ́run á gbà fún wọn. Àmín àmín àmín. Ẹ wò ó ìdílé Ọlọ́run pọ̀ ó pọ̀ gan sà. Bàbá ẹ kú ohùn látàtàárọ̀ nítorí àsìkò ọ̀dà ní pẹ̀lú bí ìwà tí gbogbo ẹ̀dá ń wòye kápá àwọn orílẹ̀-èdè Yorùbá àti alágàbàgebè àtijọba Nàìjíríà yìí ǹjẹ́ ìjìyà kan tiẹ̀ wà fún wọn àwọn tó hùwà burúkú yìí bíi látòrí ìjọba Nàìjíríà títí dé ìjọba àgbáyé gan pàápàá. Ṣé rí ìdájọ́ Ọlọ́run ń bọ̀ àwọn Yorùbá ní mò ń bọ̀ wá Ọlọ́run wọn ní kì í yá lógún ọdún. Ó ní ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan pé kí gbogbo alágbára ayé kì í ṣalágbára nìkan ká má wo ọ̀run yànyàn bí ẹni tí ò ní kú mọ́. Ẹ jẹ́ ká máa rántí ọjọ́ kan tó jẹ́ pé ọwọ́ ò pa ẹsẹ̀ ò pa. Ṣùgbọ́n ìbẹ̀rù Ọlọ́run ṣe rí ọ̀rọ̀ yẹn bíi tiẹ̀ fẹ́ báwọn èèyàn sọ ìbẹ̀rù Ọlọ́run ò sínú ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àwọn èèyàn ò bẹ̀rù Ọlọ́run. Téèyàn kan bá sọ fún mi nísìn tí bá fẹ́ ṣe bísínẹ́sì kan sìn téèyàn bá sọ pé ọ̀rọ̀ bísínẹ́sì náà ó sọ fún mi pé by the grace of God I'm a pastor mo ti kọ́ ti nọ́mbà yẹn mo ti gbé sí blog bísínẹ́sì là ń sọ kí ló kàn mí pẹ̀lú pásítọ̀ ó fẹ́ gbá mi nìyẹn. Kí ló kàn mí pé mo jẹ́ pásítọ̀ nígbà tó jẹ́ bísínẹ́sì tá a sọ̀rọ̀ spiritual. Why are we deceiving ourselves in the name of Jesus Christ? Why are we telling ourselves lies in the name of Jesus? Tá à ń pariwo rọ́ fúnra wa. Why are pastors telling people lie? Because in the name of Jesus Christ kí ló dé tàbí orúkọ Jésù tàbí ń parọ́. So ẹ jẹ́ kí gbogbo aká níbẹ̀rù Ọlọ́run nínú torí pé bẹ́ẹ̀ ni wípé òdodo ní gbé orílẹ̀-èdè lékè. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ni ẹ̀gàn. Ẹ̀gàn ni. Ẹ jẹ́ kí gbogbo aká níbẹ̀rù Ọlọ́run òun ni tí máa sọ láàrin yẹn. Ọ̀dà bàbá mo fẹ́ kẹ́ fún àwọn ọmọ torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí olóyè Sunday Igboho pẹ̀lú bàbá Babájídé Akíntóyè gbìyànjú kọ lẹ́tà wọ́n fi lẹ́tà ránṣẹ́ ọ̀rọ̀ yìí ti wá dàbí pé ó ti wá fẹ́ dọ̀ràn sí wọn lọ́rùn onírúurú irọ́ ni wọ́n ń pamọ́ wọn lọ́tùn lósì ó ti wá sú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n ti ń sọ pé ẹ wò ó ti sú yan ẹ wò ẹ bóyá ká kó máa fara da ìyà yìí lọ o àwọn ọkọ máa ń gbà wá lọ sú Áárónì wa àti Mósè wa náà pẹ̀lú Jóṣúà wa ní kòríta yìí ẹ bá wa fún wọn ní àmọ̀ràn. Orin bóyá orin CAC náà orin CAC kan bóyá ti Kérúbù ni àbí ti Ṣẹ̀lẹ̀. Kí ló wí? Ó ní àkùrọ̀ ọmọ Jésù àkùrọ̀ ọmọ Mósè gbogbo wọn ló kọ. Gbogbo wọn ni. But Kérúbù lọkọ lù Orímọládé ẹ̀dá fiyèsára Kérúbù ẹ̀yọ̀ Séráfù ẹ̀yọ̀ àfipìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́ àfipìlẹ̀ lélẹ̀ lórí òdodo. Bẹ́ẹ̀ ni fún olóyè Sunday Igboho pé irọ́ sì pọ̀ tán máa pa mọ́. Òbítíbitì irọ́ pọ̀ gan sa òmí ìgbà olóyè Sunday Igboho ọ̀pẹ àbí bó ṣe lóòótọ́ rẹ̀. Ẹ mọ̀ àwọn kan wà pé wọ́n gùdù ní irọ́ pípa. No ọkùnrin kan wà nínú Bíbélì wọ́n ń pe orúkọ ẹ̀ ní Àìtófélì. Ẹni tó bá fún ẹ̀ ní ìmọ̀ràn ó dàbí ìgbà tí Ọlọ́run bá advice èèyàn. Ológba ọba Dáfídì nímọ̀ràn pé wo o fẹ́ gbàjọba lọ bàbá ẹ lọ máa báyàwó bàbá ẹ sùn lórí ilé ó máa destabilize ìjọba bàbá ẹ. Ọba aládé ọba olókìkí ọba alágbára Dáfídì ó sá wọnú igbó lọ láì wọ bàtà lẹ́sẹ̀ tó ń sun ẹkún gorí òkè. Wípé ọmọ òun báyàwó òun sùn lórí òrùlé. Ìmọ̀ràn Àìtófélì ni o. Ṣùgbọ́n Ọlọ́run tó ba ìmọ̀ Àìtófélì jẹ́ gbogbo àwọn tí wọ́n ń gbìyànjú àti parọ́ mọ́ olóyè Sunday Igboho
àbí wọ́n ń gbìyànjú àti dìtẹ̀ ní orúkọ Olú Ọlọ́run àmì àwọn ọmọ ogun Ọlọ́run á dójú ti gbogbo wọn. àmín, àṣẹ àṣẹ, àmín Jésù. Ọlọ́run tó sọ Máítófélì dasán ó máa sọ mọ́ wọn dasán. àmín. Olóyè Sunday Igboho lóore tí mo kọ fún bàbá Akíntóyè náà bá Olóyè Sunday Igboho ó dẹ̀ bá gbogbo wa náà wí pé ẹ má bọkàn jẹ́, ẹ má bẹ̀rù, ẹ má ṣe bẹ̀rù, ẹ kún fún ayọ̀ torí Jésù ọ̀gá ògo wà nínú ọkọ̀. Olóyè Sunday Igboho má bẹ̀rù, ṣùgbọ́n mo fi dá yín lójú pé irọ́ ṣì pọ̀. Irọ́ ṣì pọ̀ Olóyè Sunday tí Igboho wọ́n tún pa mọ́. ṣùgbọ́n o Olóyè Sunday Igboho ti borí. Lẹ́yìn òkùnkùn bèrèbèrè. Torí pé n ta fi hàn nínú ẹ̀mí ó ti gbọ̀ pa aládé. So wọ́n á parọ́, irọ́ máa pọ̀. Àwa tá a dúró ìgbà á tún gbọ́ bí àgbà ẹjẹ́ àwádìí o ṣáṣọ pé. ṣé àlàyé ṣé ẹṣú ọ̀rọ̀ dá lójú. Irọ́ ló wá jẹ. Ó máa borí. Ó máa borí. Ó yá ẹ bá wa fún àwọn èèyàn ní àdúrà gbogbo àwọn tó ti ń gbọ́ yín látàtàárọ̀ pápá àwọn tó ti dúró tí wọ́n sáà ń wò pé ibì kan ni bàbá yìí máa láǹdì sí ẹ bá fún wọn ládùúgbò káàkiri. orin kan wà kí n tó gbàdúrà yẹn tá a bá ti lórí òkè orin yẹn ni máa ń gbé wa wọnú ẹ̀mí bí ọ̀rọ̀ sáyẹ́ǹsì tẹ́ béèrè yẹn tá a bá ti ń kọrin yẹn èmi láìkó orin yẹn. wá ló ti wí. tá a bá ti wà lórí òkè a máa pàtẹ́wọ́ a máa gbàdúrà ṣé ẹ rí ìjìnlẹ̀ Ọlọ́run òun ni mo fẹ́ fi gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ mi o ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì sọ wípé ó ní ẹni tó ní ó ní ojú méje ó ní ìwo méje ó ní tí ṣe tẹ̀mí Ọlọ́run méje. Mo sọ̀rọ̀ àṣẹ jáde sínú ayé gbogbo ọkàn tó ń gbọ́ mi jákèjádò àgbáńlá ayé. Bàbá lónìí ìrànlọ́wọ́ Ọlọ́run kó dìde fún ayé yín. Àmín. Gbogbo agbára tó ti wa ayé yín kalẹ̀ gẹ́gẹ́ bí ọkọ̀ tó ti gorí odó ọwọ́ agbára Ọlọ́run tí gbani kó gbé yín dìde lórúkọ Jésù. Ẹni tó ń ṣàìsàn kó gba ìwòsàn. Ẹni tó wojú Ọlọ́run fún ọmọ lórúkọ Jésù kó máa rí bí. Ẹni tó wojú Ọlọ́run fọ́kọ fún aya fún ilé fún ilẹ̀ fún ìwé fún gbogbo àbẹ́yìntẹ́ fẹ́ rìnrìn àjò ní orúkọ Jésù Kristi Ọlọ́run kó ṣe fún yín. Àmín. Ó ní ẹ̀mí ń pè mí lálẹ́ o ó ń pè mí lówùúrọ̀ ẹ̀mí máa ń pè mí lálẹ́ o ó ń pè mí lówùúrọ̀ mẹ́sùn mẹ́wò lórí àkàbà ẹ̀mí nínú wa o. Lórúkọ Jésù gbogbo ẹni tó gbọ́ mi lónìí tó wò mí lónìí tó dẹ̀ sàmì àdúrà yìí ire kan tó ò ti ẹ̀rọ kan rẹ̀ kí ọdún 2024 tó parí Ọlọ́run á ṣe inú ayé. Àmín Jésù àmín. Tó ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí láti ẹnu wòlíì Torí Àánú Gbà. Àwọn náà ti ń bá wa sọ̀rọ̀ láti bí 30 ìṣẹ́jú ó lé díẹ̀ sí àsìkò yìí. Ẹ máa rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lójú ìwòran wa òun náà lẹ ti ń rí yìí. Ẹ bá wa pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lórí ohunkóhun tó bá dàbí. àwọn bẹ̀rẹ̀ bóyá ṣọ́ọ̀ṣì. àwọn tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì ìjọ nǹkan kan pé Olúwa ò tí ì sọ pé káwọn lọ dá ṣọ́ọ̀ṣì gbó. ìmọ̀ sáyẹ́ǹsì làwọn ìmọ̀ sáyẹ́ǹsì ni wọ́n kọ́kọ́ ń polongo k'Olúwa tó sọ pé kán tó wá fi eléyìí kún káàkiri àgbáyé. Àmọ́ kò sí béèrè tẹ́ ẹ lè béèrè wọn tàbí ọ̀rọ̀ nípa ti ẹ̀mí ìṣòro kan tó dojú ikọ̀ yìí tẹ́ ẹ bá wọn sọ ẹ dán Ọlọ́run wọn wò ó dá mi lójú wípé rere lẹ́ẹ̀bá pàdé ńbẹ. Ẹ̀yin ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn bá yín sọ̀rọ̀ wọn á gbàdúrà fún yín ìgbésẹ̀ tó bá tọ́ tó kàn fún yín fún ìlọsíwájú ayé yín gbogbo ẹ̀ ni bàbá wa sọ fún yín. Ẹ wò ó títí ìgbà mẹ́rin tẹ́ tún bá wọn pàdé lórí ìkànnì yìí ẹ share program yìí ẹ like ẹ comment ẹ jẹ́ ọ̀wọ̀ gbòòrò ayé lọ ẹ ṣe àdúpẹ́ o ó dàbọ̀.